العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين. Àyà kan ni a rí tú lánàá. Bàbá ní àyà kan la rí tú lánàá. Mo sì ṣàlàyé fún àwọn àjẹmọ́. Bàbá làwọn ti ṣàlàyé fún àwọn àjẹmọ́. Wípé a tún rìpíìtì ẹ̀. Wípé a tún tún wílé yìí. Nítorí àyà tó tẹ̀lé. Nítorí àyà tó tẹ̀lé. Ọ̀rọ̀ kan náà ni wọ́n ń sọ. Ọ̀rọ̀ kan náà ni wọ́n ń sọ. Lọ́nà yàtọ̀. والمحصنات من النساء والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافرين وما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. والمحصنات من النساء àwọn obìnrin dáadáa. Wọ́n ní àwọn obìnrin dáadáa. Wọ́n ní bíbí. Wọ́n ní bíbí. Wọ́n ní gbẹ̀jẹ̀. Wọ́n ní gbẹ̀jẹ̀. Wọ́n wá jẹ́ adélébọ̀. Wọ́n wá jẹ́ adélébọ̀. Ọlọ́run ní ẹ má kọlù ìyàwó níyàwó. Ọlọ́run ní ẹ má kọlù ìyàwó níyàwó. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Mo ṣàlàyé wípé irú eléyìí níjọ́hun. Bàbá ní irú eléyìí níjọ́hun. Iná ló ráyè láyé. Ó ráyè láyé káàkiri. Àmọ́ láyé Sàmánì ṣe wà yìí. Àmọ́ láyé Sàmánì tiwa dá ń lò yìí. Tá ń ráyè obìnrin. Tá ń ráyè owó kálukú ń wá bàbá. Ó ń kálukú òwò obìnrin mọ́. Owó ni. Owó. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم. Àwọn olójú kò rí ò lọ. Àwọn olójú kò rí ọ̀lọ́ tá ń pè lólójú kòkòrò. Wọ́n yìí ń bẹ. Wọ́n yìí ń bẹ. Àmọ́ ó níwọ̀nba. Ó níwọ̀nba. Kò dàbí ti jọ́hun. Kò dàbí àwọn olójú máwọn àwọn jọ́hun ni. Ọlọ́run ní ẹ má dọ́dọ̀ wọn o. Ẹ má dọ́dọ̀ wọn, ẹ má létí róòsì wọn. Àmọ́ ìwọ tó ṣe wípé ọ̀kan ò tú ọ. Wọ́n tó ẹgbẹ́ ọ̀kan ò tú ẹ. Mọ́ wulẹ̀ ló ń wá ìyàwó níyàwó. Wọ́n wá ìyàwó níyàwó. Èèwọ̀ ni. Èèwọ̀ ni. Ọ̀rọ̀ Ọlọ́run sì ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó sì pa wá láṣẹ. Ó sì pa wá láṣẹ. Ká má ṣe é. Ká má ṣe é. Ṣùgbọ́n iṣẹ́ tó fi wáyàwó níyàwó. Èyí tó fi wá wáyàwó níyàwó. Àwọn tí ọwọ́ ọ̀tún rẹ̀ kápá. Àwọn tí ọwọ́ ọ̀tún rẹ̀ kápá. Mo ṣàlàyé fún yín wípé àwọn wọ̀nyí. Àwọn wọ̀nyí. Ẹrú ni wọ́n. Ẹrú ni wọ́n. Àmọ́ àwọn náà wọ́n dá a níwà. Àwọn náà dá a níwà. Wọ́n sì lẹ́wà. Wọ́n sì lẹ́wà. Gbogbo dáadáa téèyàn ó máa wá lára ọmọlúwàbí. Gbogbo dáadáa tó máa wá lára ọmọlúwàbí bìnrin. Ilé ìní ń bẹ lára àwọn náà. Àwọn náà sì lẹ́sìn. Àwọn náà sì lẹ́sìn. Mùmínì òdodo ni wọ́n. Mùmínì òdodo ni wọ́n. Ọlọ́run ní tó tójú rẹ̀ bá ń ṣe yẹ̀yẹ̀. Tójú ẹ̀ bá ṣe yẹ̀yẹ̀ tó mójú ẹ̀ má wọn wọ̀n. Èyí tí ó fi bá wọn wọ̀n síyàwó níyàwó. Èyí tí ó bá wọn síyàwó àwọn táwọn èlé ọmọ fún wọn. Lọ fẹ́ kan nínú wọn. Lọ fẹ́ kan nínú àwọn èyí ni. كتاب الله عليكم كتاب الله
عليكم. Ọlọ́run wá kàn ní dandan fún yín. Ọlọ́run wá kẹ́ ní dandan pẹ̀pá fún wa. Kẹ́ ẹ fi mọ̀ wípé ọ̀ranyàn ni. Bẹ́ẹ̀ bí lè mọ̀ pé ọ̀ranyàn ni. Ìwọ tó ń wáyàwó níyàwó. Ọ̀dọ́ ń wáyàwó níyàwó. Tó sọ pé òun ló wù ọ́ jù. Olóhùn ló wù ọ́ jù. Ntójú rẹ̀ bá rí ń bẹ̀. Tójú rẹ̀ bá rí ń bẹ̀. Ìwọ ló fọwọ́ rẹ̀. Ọlọ́ba o. Nítorí Ọlọ́run ti sọ fún ọ pé ẹ gbọ́dọ̀. Ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ tó bá tọ́ lókìtì. Èyí tó o bá rí ń bẹ̀. Èyí tó bá rí bẹ́ẹ̀. Ó ta kẹta. Ó ta kẹta rẹ̀. وأحل لكم أذانكم وأحل لكم ما وراء ذلكم. Ẹ wo àyà tó ṣáájú ẹ̀. Bàbá ní ká wo àyà tó ṣáájú ẹ̀. Ibi tí Ọlọ́run ti ń sọ pé hurrimat alaykum ummahatukum. Ọlọ́run sọ yìí pé a kọ̀ fún yín. A kọ̀ fún yín. A ṣe léèwọ̀ fún Èèwọ̀ ni fún yín. Wípé ẹ máa fáwọn Ẹ ẹ̀yà. wá tún dọ́kọ̀ ìyá yín lẹ́yìn bá ti jẹ́ ìyá yín. Àyà yìí. Bàbá ní àyà tá a kọ́ tún. Òun ni àyà yìí náà tó lọ ṣọba. Òun náà lọ so mọ́. وأحل لكم ما وراء ذلكم أو تبتغوا بأموالكم محسنين غير مسافرين. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Bàbá ní ká gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Àwọn nǹkan tó lọ ń kà pé ẹ má débẹ̀, ẹ má débẹ̀, ẹ má débẹ̀. Àwọn tó lọ ní ẹ má débẹ̀, ẹ má débẹ̀. Ibi tó parí sí rẹ̀. Ibi tó parí sínú. Ó wá mo ti gbọ́. Àbọ̀ ọlọ́mọ púpọ̀ bàbá ní ọ̀nà ọmọ wulẹ̀. Báwa máa gbọ́ ká ayọ̀ ọmọ wulẹ̀. Gẹ́gẹ́ bí tíáàt àti gbogbo àjẹmọ́ bàbá ní ọmọ wulẹ̀. Wa uhilla lakum ma wara'a dhalik. وأحل لكم ما وراء ذلكم. Èmi Ọlọ́run. Èmi Ọlọ́run. Mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín. Mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín. Kẹ́ ẹ fẹ́ èyí tó bá ti yàtọ̀ sáwọn tá a ti kà yìí. Kẹ́ ẹ fẹ́ èyí tó bá ti yàtọ̀ sí àwọn tá a ti kà síwájú yìí. أن تبتغوا بأموالكم محصنين غير مسافرين. Ẹ fi dúkìá yín, owó yín. Owó yín. Ẹ fi fẹ́ wọn. Ẹ fi fẹ́ wọn gbọ́gbà fífẹ́. Fífẹ́ tọ́lọ́run ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí. Fífẹ́ tọ́lọ́run ń sọ yìí. Ó pọ̀ nínú ìwà àwọn èèyàn. Ó pọ̀ nínú àwa ènìyàn. A máa náwó fún obìnrin. A máa náwó fómi. Nítorí ká fi lè rí ìhòòhò ẹ̀. Èrò torí òhò náà ni èyí. Kò rí bẹ́ẹ̀ orí eléyìí o. Kò rí bẹ́ẹ̀ bí èyí. Owó tọ́lọ́run ní kó o ná. Owó tọ́lọ́run ní ọ̀nà. Kó o fi wá obìnrin yìí. Kó o fi wóbì yìí. Ó jẹ́ wípé ìwà tó ń wá ìwà kó o fẹ́ fẹ́ rẹ̀. Ìwà àti fífẹ́ ni kìí ṣe ti bà náà o. غير مسافرين. Ìyá aláàyè ni kìí ṣe tàbá kó. غير مسافرين. Ẹ̀tọ́ ni. Ẹ̀tọ́ ni. Ẹ̀wọ̀ tó bá ṣe pé òun wá ń wá obìnrin. Wọ́n tó wá já sí pé ọ̀hún wóbì. Níwà wípé mo fẹ́ fẹ́. Ìwà fífẹ́. Àmọ́ nínú rẹ̀. Àmọ́ nínú rẹ̀. Ní tí ń bẹ ń bẹ. Ní tí ń bẹ nínú rẹ̀. Kì í ṣe wípé fífẹ́ ló fẹ́ fẹ́. Ti fífẹ́ kọ́. Kò rí òhò rẹ̀. Kò mú tojú ọbẹ̀ ṣe bàná mú tojú ẹ̀ kó. Ọbẹ̀ ṣe bàná kó mú tojú ẹ̀ kó. Bàmá sẹ̀mọ́. وما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة. Èyí tí Ọlọ́run bá kọ wípé ó fẹ́. Èyí tọ́lọ́run bá kọ́kọ́ fẹ́. Tó o sì náwó lérí ẹ̀. Náwó lérí ẹ̀. Tọ́lọ́run sì gbà fún ọ. Ọlọ́run gbà fún ọ. Tó ṣe pé fífẹ́ ni. Ó jẹ́ pé fífẹ́ ni. O gbọ́dọ̀ sanwó òfẹ́. Ó sanwó òfẹ́. وآتوهن أجورهن فريضة. Ọ̀pọ̀ ẹ̀yin bá ti wọlé gbójúlé.
Ihun tó jọ́ràn èèyàn Ìtọ́jọ́rọ̀ yẹn. ni kó o san owó ìfẹ́ wò. Orúkọ sanwó fẹ́ẹ̀fẹ́ yẹn. Lẹ́yìn ìgbà tó o bá ti sanwó ìfẹ́, Bàbá tí wàá sanwó fẹ́ẹ̀fẹ́ yìí. a mọ̀ pé òun fẹ́ yàwó. Àwọn fẹ́yàwó nù ni. Sáàmàdù ó ṣe pé owó ìfẹ́ tó o san. Mẹ́jọ ọjọ́ pé owó fẹ́ tó san. Òun wá bí kòkò tàdá o ti jò sínú tàdá. Ojú kòkòrò ni. Ojú kòkòrò ni Yorùbá wí. ti fífẹ́ lélẹ́yìn. Fífẹ́ lè yí. Wàlá junaha alaykum fíma عليكم فيما تراضيتم به من بعد الفريضة. kò é sí èèwọ̀ fún yín Kìí ṣe èèwọ̀ fún yín. nígbà tí ẹ bá ti sanwó ìfẹ́. Bàbá ti sanwó fẹ́. Àǹfààní mi ò mọ̀ wáyé láàrin ara yín. Àǹfààní tó ti máa wáyé láàrin ara yìí. Ọ̀ranyàn ní kẹ́ ẹ ṣe. Ọ̀ranyàn ní kẹ́ ẹ ṣe. Àmọ́ èyí tó jẹ́ ọ̀ranyàn Èyí tó jọ́ tá a ọ̀ranyàn. kàn ń pa Tá a kàn nípa. òun lówó Fẹ́ẹ̀fẹ́. ìfẹ́ǹfẹ́. Owó fẹ́ẹ̀fẹ́. Inna Allah إن الله كان عليما حكيما. إن الله كان عليما حكيما. Inna Allah dájúdájú Ọlọ́run Dájọ́ Ọlọ́run. kana aliman ọ̀bọ onímọ̀ ni Onímọ̀lá àmọ́ hakiman ọ̀jọ̀gbọ́n sì lọ́lọ́run. Ọlọ́run Ọlọ́run tọ́mọ gbogbo ẹ̀ bí ṣe ń tò bí ṣe ṣe. Wa man lam ومن لم يستطع منكم قولا أن ينكح المحصنات المؤمنات ومما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف والصلاة غير مسافحات ولا متخذات أخدان فإذا أحسن فإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم. ومن لم يسع ومن سعة لم منكم يستطع منكم قولا أن ينكح المحصنات المؤمنات gé ومن لم يستطع منكم pàdé rẹ̀ ومن لم يستطع منكم قولا wàhálà ó ṣe wàhálà ò lówó Ó ṣe wàhálà ó sì fẹ́ fẹ́yàwó Ó sì fẹ́ fẹ́yàwó. kò lè Ó lè. fáńkì ومن لم أن يستطع ينكح منكم قولا أن ينكح المحصنات المؤمنات ọmọlúwàbí dè Ọmọlúwàbí bẹ̀rẹ̀. adélébọ̀ Adélébọ̀. àwọn là ń sọ̀rọ̀ ń pariwo Aláàzọ́ ń gba àwọn Adélébọ̀. Adélébọ̀ Àwọn Islam tí sọ mo bẹ́ẹ̀. ṣàlàyé fún yín wípé ẹni tẹ́ ẹ bá mọ̀ pé adélébọ̀ ni Ẹ bá mọ̀ pé Adélébọ̀ ni. kí lẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀ Kílẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀. kí lójú kòkòrò ń tì ọ́ débẹ̀ sí Olójú kòkòrò tí ọdẹ bẹ́ẹ̀. ó wá lówó tó fi fẹ́ adélébọ̀ Ọ̀wá ló dé ìbá Adélébọ̀. èyí tó lẹ́sìn tó sì pé Ìtọ́lẹ́sìn tó jẹ́ múmi ní òdodo Gómìnà òdodo.
ní Ọlọ́run ní ومما ملكت أيمانكم من فتياتكم المؤمنات. Ibẹ̀ nínú àwọn ẹrúbìnrin yín èyí tí wọ́n ń pè ní ọwọ́ ọ̀tún yín tí tó kápá. Èyí tá a gbé ní ọwọ́ yín ká nínú àwọn ẹrúbìnrin yín. Tó jẹ́ múmi ní òdodo. Tó gbọ́ Ọlọ́run gbọ́, tó dá níwà, tó dá lẹ́wà. Ó lè fẹ́. Ó lè fẹ́. والله أعلم بإيمانكم والله أعلم بإيمانكم. Dájúdájú Ọlọ́run ọba ó mọ bí mánì yín ti ṣe ìgbàgbọ́ yín ó mọ bó ṣe rí. Ọlọ́run mọ bó ṣe rí. Ẹlòmíín bẹ tó bá rí obìnrin tí ń lépa rẹ̀. Ẹlòmíín bá róbìnrin tí ń lépa ẹ̀. Tó ń ṣe wàhálà. Tí ń ṣe fìtílà. Bí ìgbàgbọ́ rẹ̀ ti ṣe mọ ni. Bí ìgbàgbọ́ ẹ̀ ṣe mọ ni. Kí ni ń bẹ ń bí obìnrin? Bàbá ní kí ni ń bẹ ń bí obìnrin? Àǹfààní tà ń rí lára obìnrin. Àǹfààní tà ń rí lára obìnrin. Bí kì í bá ṣe pé àná Muhammad. Bí bá ṣe bá àná Muhammad. Ó ṣe é lẹ́tọ̀ọ́, ó ṣe é lọ́ranyàn fún wa. Ó ṣe é lọ́ranyàn fún wa ní pẹ̀lú àjọ Ọlọ́run. Ó sì sọ wípé ìwọ tó ṣe pé ó ti bàlágà ó tó yàwó ní. Ìwọ tó bá ti bàlágà tó yàwó ní. Tó wá sọ pé ò ní níyàwó. Tó wá sọ pé ò ní níyàwó. Òkú ò nínú ìjọ òun. Ó lè sára àjọ. Ó tán. Bẹ́ẹ̀ni, wọ́n sọ rẹ̀ dá orúkọ ọjọ́ bọ̀. Wallahu a'lamu bi imanikum. Wallahu a'lamu bi imanikum. Ìfẹ́ ìsọ̀ yẹn dà láàrú ìjọ mi. Ìsọ̀ yẹn dà láàrú. Ọ̀kan nínú àwọn olórin wa ń lọrin. Ọ̀kan nínú àwọn olórin wa ń lọrin. Odò láyé. Odò láyé. Ó ní kò sí tóbìnrin ò lè fi ní ṣe. Kò sí tóbìnrin ò lè fi ní ṣe. Tí ń bá ń wúyàn. Tí ń bá ń wú ni. Tó bá rán yẹn ń ṣe Èkó. Tó bá rán lé Èkó. Yóò sì kọrí sàǹkárá. Ó sì lọ sàǹkárá látàkárá ọkọ̀ sáfì gan. Nítorí lórí ìjẹ́wò ìjọba rẹ̀. náà ní o. Ẹjọ́ tó lé lọ́wọ́. Ìmánì rẹ̀ kò jiná. Ìmánì rẹ̀ kò jiná ni. Ba'dukum min ba'din. Ba'dukum min ba'd. Ọ̀nà lójì. Ọ̀nà lójì. Ẹrú ní bàbá. Ẹrú ní bàbá. Ẹ̀jẹ̀ ló ń sọ́mọ̀ bàbá. Ìwọ tó jẹ́ ọmọlúwàbí tí èṣẹ̀rú. Wọ́n tó ọjọ́ ọmọlúwàbí tí èṣẹ̀rú. Èyí tẹ̀ ń pè lẹ́rú ni. Èyí tẹ̀ ń pè lẹ́rú. Ọ̀kan náà nìyí. Ọ̀kan náà ní láwọn tó lè fi dájọ́ lọ. Ẹ wo àárín òṣèrà yín. Owó ààrẹ òṣèrà yín. Fáǹkì wo òun nàbí ìsìn àárín yìí. فانكحوهن بإذن أهلهن فانكحوهن بإذن أهلهن. Ẹ fẹ́ wọn. Ẹ fẹ́ àwọn obìnrin. Àwọn obìnrin wọ̀nyí. Àwọn obìnrin wọ̀nyí. Tí wọ́n jẹ́ ẹrú. Wọ́n fẹ́ ẹrú. Pẹ̀lú ìmọ̀ sí àwọn tó lẹ́rú. Pẹ̀lú ìmọ̀ sí àwọn tó lẹ́rú. وآتوهن أجورهن بالمعروف وآتوهن أجورهن بالمعروف. Ẹ̀tọ́ wọn. Ẹ̀tọ́ wọn. Owó òfẹ́ wọn. Owó òfẹ́ wọn. Ẹ̀san. Ẹ̀san. Ẹ fún wọn. Ẹ fún wọn. Pẹ̀lú ìtumọ̀, pẹ̀lú tó nítumọ̀. Fún wọn lé pẹ̀lú èyí tó ṣe kí ni tó gbajúmọ̀ tó nítumọ̀. Yóò ṣọ̀nà tí ń gẹ́rẹ̀ mùsáfì. محصنات غير مسافحات ولا متخذات أخدان. Owó tí ẹ ná yìí. Ó dá náà yìí. Fún wọn. Fún wọn. Owó ìfẹ́ ni. Owó ìfẹ́ ni. Kò kẹ́ẹ̀sì nífẹ̀ẹ́ nítorí kẹ́ẹ̀fì lè ṣe àbòsí. Ìjọba ẹ̀ nífẹ̀ẹ́ torí kẹ́ẹ̀fì lè ṣe àbòsí. Fún
nítorí pé ẹ fẹ́ wọnú kòkó tàdá rẹ̀. wọ́n ní torí pé ẹ fẹ́ wọlé ní kòkó tàdá yẹn. àbálẹ̀ kúrìn ẹlẹ́ṣẹ́ ẹni yóò máa dá sí ẹ máa bẹ dáadáa ẹ̀ṣẹ́ láàrin ọlọ́run dáadáa. محصنات غير مسافحات ولا متخذات أخدان. ẹ fẹ́ wọn muhsanatin bighairi musafihatin. ẹ fẹ́ wọn pẹ̀lú àníyàn wípé mo ń fẹ́ yàwó. ẹ fẹ́ wọn pẹ̀lú àníyàn pé mi ń fẹ́ yàwó ní ti súnà. ní ti súnà. kì í ṣe pé àwa ń fẹ́ wọn. ní ti bàjẹ́ kọjá. مسافحات ولا متخذات أخدان. ẹ ṣe ẹ̀tọ́ wọn fún wọn. ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. ẹ fún wọn ní ẹ̀tọ́ wọn. ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. ẹ̀tọ́ wọn náà sì lówó owó ìfẹ́. àyí kí obìnrin mọ́lẹ́gbẹ̀ẹ́ bí ajá. ṣé níjọ́hun àyà yìí ò bá kò bá wa mu mọ́. níjọ́hun àwọn tó bá ní ẹrú. àwọn tó bá lẹ́rú. wọ́n kàn máa fi wọ́n lákàlàkà. wọ́n kàn máa fi wọ́n lákàlàkà ní. wọ́n ní lọ́ọ́ fẹ́ lágbájá. ìfẹ́ lágbájá. bí ò bá wù ú kọ́. bí ò bá wù ú kọ́. kò sí gbọ́dọ̀ kọ̀. kò sí gbọ́dọ̀ kọ̀. orí gbogbo eléyìí hùn. orí gbogbo èyí hùn. ọlọ́run ò fẹ́. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. fáìsà وإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب. ọlọ́run ò ní jẹ́ kí ṣètánì ò jẹ wá lórí. àwọn ọlọ́run ló jẹ́ kí ṣètánì ò jẹ wá lórí ká nínú ìjìnlẹ̀. obìnrin tó fẹ́ yìí. obìnrin tó fẹ́ yìí. ó wá hùwà panṣágà. ó wá hùwà panṣágà. ó ṣàṣemáṣe. ó ṣàṣemáṣe. ọkà. tó o bá kà. pẹ̀lú ẹlòmíì. pẹ̀lú ẹlòmíì. tó o bá fẹ́ jẹ ń yà. tó o bá fẹ́ jẹ ń yà. irú ìyà tó fi jẹ ọmọlúàbí. irú ìyà tó fi jẹ ọmọlúàbí òun. náà kọ́ ló fi jẹun. tó fi jẹun. ìlàjì. ọ̀dà méjì ni wọ́n jẹ́ láyé. ọ̀dà méjì. wọ́n dáyà méjì kúrò àwọn. tó bá ṣe wípé ẹni tí ó ṣe àgbèrè yìí. ẹgbẹ́ tó ṣe àgbèrè yìí. tó jẹ́ ẹrúbìnrin. ó jẹ́ ẹrúbìnrin yìí. ẹ wá kà mọ́. ẹ wá kà mọ́. ẹ wá fẹ́ jẹ yá. ẹ wá fẹ́ jẹ yá. irú ìjìyàwó ní ń bẹ fún wọn. irú ìjìyàwó ní ń bẹ fún wọn. àwọn tó ṣe pọ̀ mọ́ ọ̀dọ́ ni wọ́n. àwọn tó bá jẹ pé ọ̀dọ́ ni wọ́n. lọ́kùnrin. lóbìnrin. Àlùkùránì Ọlọ́run sọ fún wa pé ká náà wọlé ká. ìlànà الزاني والزاني فاجلدوا كل واحد منهما ẹgbà búláàlà ká fún wọn. lọ́lá dá fún wọn. ọgọ́rùn-ún ọgọ́rùn-ún kẹsàkiri ti láfùkọ̀. fún kọ̀ọ̀kan wọn. lọ́gbàkọ̀jọ́gọ́rùn-ún. àmẹ́rùbìnrin ni. àmẹ́lóbìnrin. lẹ́rúbìnrin. ẹrúbìnrin lọkùnrin náà. ẹrúbìnrin lọkùnrin náà. tóun náà ní àṣepọ̀ pẹ̀lú ẹ̀. tóun náà láṣepọ̀ pẹ̀lú ẹ̀. ìyá àwọn méjèèjì 50-50 nígbà tá a láti. فعليهن نصف ما على المحصنات من العذاب. ìyà tó fi jẹ wọ́n. ìyà tó fi jẹ wọ́n. kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. kò gbọ́dọ̀ jù báwọn lọ. ذلك لمن خشي العنة ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خيرا لكم والله غفور رحيم. ذلك لمن خشي العنة منكم. eléyìí
eléyìí ó wá gẹ́gẹ́ bí àṣẹ látọ̀dọ̀ àwọn ọlọ́run. ó wá gẹ́gẹ́ bí àṣẹ látọ̀dọ̀ àwọn ọlọ́run yẹn. واعتصموا خير لكم. Tẹ́ ẹ bá lọ ní sùúrù. Ẹ bá wá ṣe sùúrù. Tẹ́ ń wòran. Tẹ́ ń wòran bẹ́ẹ̀ kó gbogbo ara dé. Ọlọ́run ò ṣe. Ọlọ́run ò ṣe. Kò sí ń tá a lè ṣe. Kò sí ń tá a lè ṣe. Ó sì gbé mi. Ó sì gbé mi. Ó sì yọ̀dá rẹ̀. Ó yọ̀dá rẹ̀. Ọlọ́run faramọ́. Òun lóore fún yín jù. Òun lóore fún yín jù. والله غفور رحيم. والله غفور رحيم. Dájúdájú Ọlọ́run ọba yìí Gafúrun, ọba alámòjúkú òní. Ọba aláforíjẹ ni ó bá ṣe lọ́lọ́run. Rahimun, ọba oníkẹsẹ̀. Ọba oníkẹ ọ̀tọ̀ tó wá ní ó ti wá kí ọ yàtọ̀. يريد الله ليبين لكم ويهديكم سبل الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم. Áyà yìí. Bàbá ní áyà yìí. Pẹ̀lú àwọn òfin tó dé. Pẹ̀lú àwọn òfin tó dé. Kí ló dé? Kí ló dé? Tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀. Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀. Ọlọ́run wá ń sọ fún wa pé yuridu Allaha an yubayyina. يريد الله ليبين لكم. Ọlọ́run ọba. Ọlọ́run ọba. Ń fẹ́ kóun ó ṣàlàyé fún yín yékéyéké. Ń fẹ́ kóun ó ṣe àlàyé fún yín yékéyéké. ويهديكم سبل الذين من قبلكم ويتوب عليكم. ويهديكم سنن الذين من قبلكم. Ọlọ́run fẹ́ fi yín mọ̀nà. Ọlọ́run fẹ́ fi yín mọ̀nà lọ bí ìbàjẹ́ tí àwọn ará àṣáájú ti ṣe. Kẹ́yìn náà má bàa kó sínú wàhálà. Ìbàjẹ́ tiwọn náà Ọlọ́run ta yín lólobó pé ẹ má rí. ويتوب عليكم. Ẹ má jọwọ́ ẹ má rí bí wọn. Ọlọ́run ó sì lè fi foríjì yín. Ọlọ́run ó lè foríjì yín ní èyí. والله حكيم حكيم. والله عليم حكيم. ọba onímọ̀ lọ́lọ́run. Onímọ̀ lọ́lọ́run. Hakeem ọ̀jọ̀gbọ́n sí i. Ọ̀jọ̀gbọ́n ni lérí tí ń ṣe kèésì ṣe. Ọlọ́run èé ṣàṣìṣe. Kèésì ṣe. Ó wo ọ̀tún, ó wo òsì, ó wá rí i pé èyí tí ó rọ̀ yín lọ́rùn ó ní kẹ́ ẹ mú. Èyí tí ó rọrùn ni ẹ mú. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. والله يريد أن يتوب عليكم. Ìtọ́lọ́run ń fẹ́ fún yín. Ìtọ́lọ́run fẹ́ fún yín. Gbogbo wa. Gbogbo wa. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀. Ọlọ́run fẹ́ràn wa. Ìfẹ́ tọ́lọ́run ní sí wa. Ìfẹ́ tọ́lọ́run ní sí wa. Òun ni pé Ọlọ́run fẹ́ ká túbá. Ọlọ́run fẹ́ ká túbá pẹ̀lú ẹkúlé ní ẹ̀ṣẹ̀. Kó fi lè gbá ìtúbà wa. Ó fi lè gbà túbá wa ní. Ní sí ìsọ gbogbo nǹkan tí ó wà nílẹ̀ fún wa. Ní sọ gbogbo nǹkan wọ̀nyí mú abẹ́ má dé bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀. ويريد الذين يتبعون الشهوات. Àwọn tí
ó ṣe pé wọ́n nífẹ̀ẹ́ olójú kò mú ò lọ ni Àwọn wọ́n. olójú kò mú ọ̀rọ̀ lójú kòkòrò. Àwọn náà ń lépa aburú kan fún yín. Àwọn náà ń lépa aburú kan fún Kí yín. làburú tí wọ́n ń lépa? Wọ́n ń fẹ́ kẹ́ ẹ gba táwọn ń ṣe òun. تميلوا ميلا عظيما تميلوا ميلا عظيما Kẹ́ ẹ gúnrí kúrò níbi ìtọ́lọ́hùn. Ẹ gúnrí kúrò níbi ìtọ́lọ́hùn káwọn wá jọ ní ìkànnà. Kẹ́ ẹ má ṣe tọ́lọ́hùn mọ́. Ẹ má ṣe tọ́lọ́hùn mọ́. Kó wá ṣe pé aburú tí wọ́n ń ṣe èyí. Aburú tí wọ́n tó ti bá Tí wọn sábà wọ́n yẹn. ń lẹ́mọ̀ wá tẹ̀lé. Àwọn àjọ ní ìlú kẹ̀dá. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Dọ́gba bí rẹ̀ sí. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. Sọ́lọ́run ló dá wa. Ọlọ́run ló dá wa. Kìí sì ṣàṣìṣe. Kìí ṣàṣìṣe. Ó sì mọ bí agbára wa ti ṣe mọ. Ó sì mọ bágbára wa ṣe mọ. Níbi ká di nǹkan mú. Níbi ká di nǹkan mú. Bá a ti ṣe jókòó yìí. Bá a ṣe jókòó yìí. Àwọn kan bẹ láàrin wa tí wọ́n bá sọ pé ìlú ó ṣú lónìí. Àwọn kan wà wọ́n bá nílé oṣù. Ọ̀sán la wà o. Ọ̀sán la wà. A sì gbàgbọ́. A sì gbàgbọ́. A mọ̀ tẹ̀lé. A mọ̀ tẹ̀lé. A gbàgbé pé Ọlọ́run ọba. A gbàgbé Ọlọ́run ló lè pélé ọ̀hún. Ọlọ́run ló lè ní kó sùn, òun lè ní ó mọ́. Àmọ́ èyí tó ti wí fún wa o. Ẹ̀mí tó ti wí fún wa o. Ọkàn wa ti gbàgbọ́. Ọkàn wa ti gbàgbọ́. A sì ti ní lẹ́mìí pé àbí ó ti rí nù. A sì ti ní lẹ́mìí ó ti rí nù. Àpèjúwe mú fi ṣe o. Bàbá lápèjúwe làwọn fi ṣe o. Ẹ wo ẹnìkan tó pera rẹ̀ lánàá bí inú wa. Olóhùn làánú bí inú wa. Ọmọ Ghana. Ọmọ Ghana. Ó lọ kan ọkọ̀. Ó lọ kan ọkọ̀. Ṣé ànábì Núhù lọ́lọ́run ni ó kan? Ànábì Núhù lọ́lọ́run ni ó kan ọkọ̀. Ó sì kan ọkọ̀ yìí tán. Ó sì wá kan ọkọ̀ tán. Ó ní gbogbo ẹni tó bá wọnú ọkọ̀ yìí. Ó ní gbogbo ẹni tó bá wọnú ọkọ̀ yìí. Ọlọ́run ò ní jẹ yá. Ọlọ́run ní ṣe tíátà ni. Nítorí ayé fẹ́ parẹ́. Ayé fẹ́ parẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ nù. Nítorí ẹ̀ṣẹ̀ nù. Gbogbo àwọn ìlú tí wọ́n ti mú kó pọ̀ mọ́ nǹkan ní. Ọmọ bà pé wọ́n gbà fún. Wọ́n gbà fún. Wọ́n náà tún lérò ti ẹ̀kọ́. Ìjọ tó ní yóò parí December 25. December 25 lórí ilé-ẹ̀mú lẹ́gẹ̀ẹ́gẹ́ rẹ̀ jọ́nà. Ayé ò mọ̀ parẹ́ mú. Ayé ò parẹ́ lòdì o. Owó ni wọ́n sì dá fún. Owó ni wọ́n fẹ́ gbà náà ní bàbá. Àwa Mùsùlùmí àti ẹgbẹ́ ìsìn. Àní Ọlọ́run ò kọ́ wa. Àdúgbò kejì àgbọ̀. Àgbọ̀rí. Àdúgbò àkọ́kọ́ rẹ̀. Àwọn tí wọ́n dáwọ́ fún ọkàlùkù di ilé gbogbo nǹkan dúkìá wọn. Kódà ó fi mẹ́rin. Òun rọ́lẹ̀ mọ́ wọn láàrin. Ó rọ̀ nígbà tí nǹkan wá yíwọ́ tí ò rí bẹ́ẹ̀ mọ́. Tí ò rí bẹ́ẹ̀ mọ́. Kí ló ṣe ìlú Bàrà ni wọ́n lù. Ìlú akọ́túntò tó ọ̀nà mú. Ọlọ́run nílẹ̀. Kò níbi tí ó sá lọ ní. Níbi sá lọ àdúrà àgbà. Nígbà tọ́lọ́run padà lá. Nígbà tọ́lọ́run padà lá. Ó ní òun sọ pé ayé ó parí. Òun sọ pé ayé ó parí. Òun ò sọ pé 25 ni. Òun ò sọ pé 25 ni. Ó kò jẹ. Ayé ó sì parí. Ayé ó sì parí. Ọlọ́run fẹ́ jẹ́ yàrá ìlẹ̀ dúró. Ọmọ Ghana. Ọmọ Ghana. Fẹ́ di inú kejì. يريد الله أن يخفف عنكم يريد الله أن يخفف عنكم. Ọlọ́run ọba ń fẹ́ kóun ó ṣe ní fúfúyẹ́ fún yín. Ọlọ́run fẹ́ ṣe ní fúfúyẹ́ fún wa ní è níbi tí ó bá àlàyé wọ̀nyí. Kẹ́ ẹ fi mọ̀ wípé èmi Ọlọ́run ni mò ń ṣe. Èmi Ọlọ́run ni mò ń tẹ gbogbo nǹkan ìlú wọn tá a mọ náà lù yìí. Ìfẹ́ nìkan ò ṣe ká. Ìfẹ́ nìkan ọ̀ká kankan. خلق الإنسان ضعيفا وخلق الإنسان ضعيفا.
bó ti rí náà nù. Ọlọ́run dá àwa ẹ̀dá. Àwọn ènìyàn látòkè délẹ̀ gbogbo wa. Dọ̀rí ìfàn ọ̀lẹ fùgbọ́n. Ọ̀lẹ pátápátá. Àmọ́ ìjọba. Ọ̀lẹ ni wá. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. Ọlọ́run ní yá àyọ̀ àlẹ́bí ní àmàlú. Ọlọ́run ní a pé gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo. Ẹ̀yin tẹ́ ẹ gbà ní Ọlọ́run ọba bọ́. Tẹ́ ẹ ń kírun lójú méjèèjì. Gbogbo ohun tí mo pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe. Ẹ ń ṣe é. Ọlọ́run kìlọ̀ fún yín. Látàkùlù àmúwálà bẹ́ẹ̀ náà. لا تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل. Dúkìá yín, owó yín, ẹ má jẹ níjẹ tàbòsí. Ẹ má jẹ níjẹ tàìdá o. Wọ́n fi ọ́ sípò. Wọ́n fún ọ ní àmánà. Wọ́n gbé àmánà lé ọ lọ́wọ́ péré. Ó wá ní sọ, owó yìí nìyí. Bá mi pè fún àwọn aláìní. Máa ń pè báwọn aláìní. Òǹtọ̀hún sì pẹ̀yìn dà. Owó tó gbà lọ́wọ́ rẹ̀. Tó o wá ṣe ní tó ní o ṣe. Ìjẹkújẹ ló jẹ. Àráàmù ni fún ọ. Olúwi ò sì jìyẹ. Láàrin ara yín. إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. Ọlọ́run àyàfi conditional statement nílé yìí. Illa an takuna tijaratan an taradin minkum. إلا أن تكون تجارة عن تراض منكم. Òwò ló dà yín pọ̀. Dúkìá rẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ ọ lọ́wọ́. Ẹ̀yin méjèèjì. Ẹ sì jọ ẹ ti dọ́gba. Irú owó òun. Ẹ yọ́nú sí. Ó sọ ọ́ di fúfúyẹ́ fún yín. ولا تقتلوا أنفسكم ولا تقتلوا أنفسكم. Aburú púpọ̀. Bọ́ bá ṣẹlẹ̀ sẹ́lòmíì lọ́wọ́ àtẹ̀lé. Ọlọ́run bá Mùsà sọ wá bẹ̀.
ẹlòmíì ń bẹ nítorí owó olówó ọ̀rùn kò ní nǹkan nítorí owó olówó kàdí kò ní nǹkan yóò sì pa ọ̀rẹ́ rẹ̀ ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má para yín o nítorí pé kó ṣe pé wọ́n ló fi jogún rẹ̀ ogún tí ẹ ṣe fẹ́ ìtò fẹ́ mọ̀ lákàtí ṣe sí kìí ṣe sí ẹ̀. Inna Allah Inna Allah kana bikum rahima. Inna Allah kana bikum rahima. Ẹ̀rí tuntun fún Ọlọ́run. Àgbà fún ọ. Dájúdájú Ọlọ́run. Ọba tẹ́rí ẹ. Kana bikum rahima. Mo ṣàlàyé ìkẹ́ Ọlọ́run. Bàbá náà ń ṣàlàyé ìkẹ́ Ọlọ́run. Níjọ́sí fún yín. Níjọ́sí fún wa. Rahamanu. Rahamanu. Ọlọ́run ń kẹ́ gbogbo wa pọ̀. Gbogbo kò ní yóò tó ká ìdá péjì sọ́ọ̀bù ní fẹ́ẹ́ náà. Àmọ́ Àṣàkẹ́. Àṣàkẹ́ tọlọ́run. Àwọn tí wọ́n bá gbọ́ tọlọ́run lọ́lọ́run máa ń ṣàkẹ́. Àwọn tọ́lọ́run bá gbọ́ tọlọ́run bí àwọn àlẹ́jàgbà náà máa ń ṣàkẹ́. Níjọ́ ògbéǹde àlùkìyámà. Gbogbo àwa Àṣàkẹ́. Ẹjọ́ ti wá ọ̀tọ̀. Ẹjọ́ àmọ́ àráyé mi. Gbogbo wa láyé. Lè rà márùn. Ò bá ṣe pé ń bọgi bọ̀kọ̀. Ò bá ṣe kódò ló ń bọ. Gbogbo nǹkan yòówù tó máa ń bọ tí ẹ bá sọ lọ́hùn. Àkópọ̀ ni yóò. Àkópọ̀ ni Ọlọ́run ó kẹ́ ọ. Ọlọ́run sì sí kí ọ kò sí ní yọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kó lára ẹ̀. Inna Allah kana bikum rahima. Inna Allah kana bikum rahima. Ìwọ tí Ọlọ́run fẹ́ràn. Tó o sì mọ Ọlọ́run. Ǹjẹ́ àyà yìí kò tó fún wa? Ṣé kò tó pé ká fi mọ Ọlọ́run? Ọlọ́run ló ṣàkàwá kún àwọn tí ó ṣàkẹ́. A dúpẹ́ fún Ọlọ́run. Mo rí wípé àsìkò àdéhùn a ti fẹ́ kọjá. Àmọ́ bó ti ṣe wá rí. Àní tí ìjọ kọjá. Ẹni wa. Ara wa. Mẹ́mbà wa. Ìjọ tiwa. Ní Ansarul Islam. Ẹ̀jẹ̀ tiwa. Ó bá wa lálejò. Ọlọ́run ọba yóò wọ lálejò. Ó wà lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó lè ṣe. Ìtọ́sọ́nà Ọlọ́run ó sì máa bá. Wọ́n lè lọ́rọ̀ nǹkan àbí méjì tí wọ́n fẹ́ bá wa sọ. Ìṣọ̀lọ́ kan wọ́n rùn. Allahu Akbar. Ọlọ́run jẹ́ ọmọ rọrùn sí kẹwàá kó fi sínú Mizanul Hasanat. Ọlọ́run bá kẹ́ bàbá Bismillahi inna a'tainaka. الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Bàbá wa parí ẹ̀ sí pé agbàlejò ara wa ẹni wa ìmọ̀ pé ara wa ẹni wa táwọn bàbá ń wí ní tí ń játùrà kí wa nú. Fúnra wọn mọ̀ pé gbogbo tó filẹ̀ àwọn ànsárù ìsìlámù
nínú àwọn tó jẹ́ ògbóná gbòògbò ansar islámì ní Kaduna làwọn arúgbó tí wọ́n tààrà wọn dá. Wọ́n wá sọ àmánà náà nígbà wọ́n jẹ tùrà kí wọ́n fi sínú biography. Àmánà ni o àgbáìkọ́lá àmánà náà tẹ̀sọ́ tó ṣe pé ààyè rọ́tọ̀ tí gbogbo oríire ansar islámì ti bẹ̀rẹ̀ ní oríire náà ní dẹrí ikú fún Àmín. bí ọ̀bá tún yàtọ̀ sí báyìí ọlọ́run di ọmọ dá sí ni. Àmín. wọ́n kọjá lọ lánàá àmúra tábìdé wà sí wọ́n sì sọ̀kalẹ̀. àwọn tó wà wọ́n mọ̀ pé ní àyè àlájẹ́ àgbà wọ́n lè mẹ́ta wọ́n wí. kò wá sí ẹnìkan tọ́wọ́ ó pè fẹ́ àlájẹ́ àgbà ọmọ àdùgbèrè lẹ́mìí rẹ̀ tí ò ní rí tọ́fẹ́. ọlọ́run wọ̀lá di ẹjọ́ kò ẹni Allahu Akbar. Allahu Akbar. Bọ́lá di 25 oṣù yìí nìsín ibi tí bàbá wọn bàbá yóò dùkú. Ẹ ṣe dáadáa. Ẹlẹ́kẹta. الحمد لله رب العالمين. Mo kí àwọn bàbá wa. Mo wá darí sí bàbá gbogbo wa, Yorùbá sábà lókè ìlú. Mo tún wá darí kíkí mi sí ọ̀dọ̀ àwọn ìyá wa tó wà ní ìtòsí níbí báyìí. Mo tún wá darí kíkí sí àwọn bàbá wa ní ìjókòó àti àwọn àbúrò wa. Wíwá tí mo wá lénìí kò ń ṣe àkọ́kọ́ mi. Gẹ́gẹ́ bí àwọn ṣẹ́ẹ̀kì wa, míṣọ́nà wa, olùsísọ lánàá tí à ń kọjá. Mo ní ààyè Alhaji Àgbàní ó lè dá mi lójú pé ṣẹ́ẹ̀kì ayára máa wà ń bẹ̀. Ṣé mo ní tọ̀ ẹ jẹ́ ká sáré lọ síbi tá à ń lọ. Tọ́lọ́run bá pè é fún wa, a máa bá wọn níbẹ̀ kan tó palẹ̀ mọ́. Ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa lálẹ́ àná. Mo wá nítọ̀ kí n tó padà sí Àbújá, mo gbọ́dọ̀ dé ààyè àwọn bàbá wa lénìí níbí báyìí. Lémi gan náà gba ládàá tọ̀síìrì àti ti Ramadan tẹ̀ ń ṣe níbí báyìí. Ara nǹkan tó máa ń mú inú mi dùn pé ní tí Ramadan bá ti bẹ̀rẹ̀, lẹ́yìn ò bá tiẹ̀ rí Saudi lọ tó bá padà wá sílé níbí báyìí, á rò bóyá òun wà ní Saudi. Nítorí gbogbo àdúgbò tó bá lọ, wà á máa gbọ́ wọ́n ń kéwú ni àbí wọ́n ń ṣe tọ̀síìrì. Ara nǹkan tí Ìlọrin fi yàtọ̀ sí gbogbo ìlú nìyẹn ní èdè wọn ní Nàìjíríà yìí. So
inú mi máa ń dùn tí àwẹ̀ bá dé nígbà míì máa rò pé Ọlọ́run dẹ̀ jẹ́ kí bá ṣe ń lò báyìí kó dẹ̀ rí bẹ́ẹ̀ títí di the next year àbí títí di ìgbà tí ṣùgbọ́n nígbà míì tá a bá parí nísìnyí gbogbo nǹkan tá a kọ́ nísìnyí nínú àwẹ̀ Ramadan bóyá ni ẹlòmíì máa tún rántí láti máa tẹ̀lé lọ lórí yẹn mo fi bẹ̀ Ọlọ́run pé gbogbo wa Muslim Ummah lọ́lọ́run fún láàyè ká tún fi ṣe àǹfààní Ramadan yìí Ọlọ́run jẹ́ kí èrè Ramadan yìí kó jẹ́ títí wa. Àwọn bàbá wa gẹ́gẹ́ bó ṣe sọ à ń ṣàlejò sí Ansarul Islam àbí ilé yìí. Tẹ́ bá ní ẹ̀jẹ̀ Alhaji àgbà ló wà lára wa bẹ́ẹ̀ náà ni òótọ́ ni nítorí wọ́n wà nínú àwọn scholars táwa ń wò pé ní tọ́lọ́run bá ní òun rán messenger wá fún wa ní àsìkò yìí wọ́n wà lára wa. So kò sí nǹkan tá a máa ṣe ju ká tún máa fún wọn ní kúlú aláwọ̀ ní gbogbo bàtà bá ráyè tó ẹ bá mi ṣe kúlú aláwọ̀. Àwọn bàbá wa tó dẹ̀ ń tarí wa nísìnyí ẹ bá mi ṣe iná àti iná fún wọn. Àwa tá a lè ń lọ káàkiri kò sí nǹkan tá a máa sọ ju kọ́lọ̀ túbọ̀ àṣírí fún wa kó dẹ̀ gbàdúrà wa èrò ọkọ̀ wa kọ́lọ̀ bá wa ṣe. Gbogbo ìjókòó máa máa sọ pẹ̀lú láàrin bàbá àtọmọ. Ẹbí Ọlọ́run tó di jàmá. Àti pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹwà jẹ́ àpapọ̀ iye wa. Ìtọ́rọ̀ wa ká ṣe lánàá ni wà man yattaqillah. Yaj'al lahu makhraja. Ẹ̀yin náà lẹ sì wí bẹ́ẹ̀. A wà ṣe bá a ṣe ṣẹyọ kan lónìí. Èyí tó wá ga jù ń bẹ̀ tí ó wà lókè rẹ̀ ní Bismillahir Rahman. Táwọn bàbá ò tiẹ̀ fẹ́ gbà pé nákàlí kan jù bẹ́ẹ̀ lọ ní ayé Ọlọ́run ẹ sì máa dà níyàn sí. Ọlọ́run kọjọ ọjàre kọ dàkún. Yóò wọlá gbogbo jàmáà tó wà ń jòkó yìí náà. Yóò bá bí àbùkátà yìí. Àmín. Ṣé àmì dáadáa o? Àmín. Ọlọ́run wọlá tiwọn náà bí àbùkátà gbogbo àwa náà. Àmín. Àwọn àfàsàlátù ẹyọ kan kẹnu wọ́n papọ̀ pé Bismillahir Rahmanir Rahim. Mélòó láàṣì? Wọ́n lẹ́yọ̀ kan náà láàṣì. A sì jọ ṣe àsàlátù náà ni. Bàbá tí wá ṣe Bismillahi ń délẹ̀, a wà fi wa man yattaqillah ṣe kútùbà rẹ̀. Ọyẹ jẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Allahumma salli على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. آمين. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. آمين متى متى. آمين 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 يا الله. Ìṣẹ̀lẹ̀ àlejò tá a gbà ò ní pé a mọ̀ sí bá a ṣe é ṣe. Bàbá ti dòkó tafsiri, bàbá wa Àlàjí àgbà ni wọ́n kọ́kọ́ pilẹ̀ sàárà lójúmọ́ 2,000 orí wọn. Kálukú náà wà á dá tiẹ̀ sí i. Mo ti rí àáfàá wa àgbà ọlọ́mọ púpọ̀, àáfàá wa Sheikh ọlọ́mọ púpọ̀ nù láti Kìsí. Ọdọọdún ni wọ́n wá gbọ́ tafsiri. Àmọ́ àwọn náà nípìnlẹ̀ mí ìgbà yẹ̀yí náà lọ, àbí?
wọn ní nǹkan kan jọ èyí náà lọ́lọ́wọ́ wọlé àlàjì àgbà yóò máa dá sí jù báyìí lọ báyìí kò là sáyẹ̀ ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run ó wà fún àwọn ọlọ́mọ púpọ̀ nù àpò bàbá ní ìsìn lọ ẹjọ́ máa lo àpò náà direct bàbá Adébísí náà ti ṣe tiwọn bàbá wa àgbà Kẹ́míyà kálukú náà ṣe tiẹ̀ àmọ́ ṣe ni o bàbá wa Musaidu-Deen bàbá wa my Lord Justice Sáyí tèmi náà ti débẹ̀ àbá àwọn ọlọ́mọ púpọ̀ òun náà tún máa lọ lẹ́lẹ̀ bẹ́ẹ̀ dókítọ̀rù wa Owóyalé tí wọ́n náà ti débẹ̀ ó dá bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ àfà wa Abdulrasheed barakallahu fina jami'a a wà dìde nísìnyí a fìrà wa lé ọlọ́run lọ́wọ́ wọ́n ní lọ́la pẹ̀lú ògbó ọlọ́run lásìkò táwọn adéjòkóhùn náà lábẹ̀rẹ̀ tafsir tùràkì wá ní ìyókù kù sáàrin bàbá sí wọ́n èyí sì taná wọbẹ̀ ọ̀sán gangan yóò máa dá fún yín sí ìdáyàtọ̀ ọlọ́run ó di ọgbà yín àmín. My Lord Justice Sáyí ọlọ́run jẹ́ máa wà dáadáa ọdọọdún máa ṣe jòkónù ní ẹ̀ máa bẹ pẹ̀lú kí àtìgẹ̀ mẹ́rìnkọ̀lá sájọ̀dàlà ànsáríyà àmín. ẹyọ̀bọ̀ sí ọlọ́run jẹ̀mọ́ wọ́n ní ti sàárà àjòkó yìí títòrà kíwà yìí 1 million naira. Allahu Akbar. ẹ̀ṣẹ́ ó ti dé o Allahu Akbar 1 million náà ti dé o alhamdulillah bó sì ṣe rí ní báńkì ní lọ tààrà ọ̀tẹ̀lé wọn lọ lé o ẹyọ̀bọ̀ sí ọlọ́run jẹ̀mọ́ ìtì àdùnwà Zumratul Adabiyya káàmọ́ wá lọ́dọọdún pìrìsẹ́ǹtì fún bàbá wa Àlàjí àgbà ọ̀gá wa ní òlìdí wa àfà wa tòlótòló ọya bísímìlà ẹtún ṣe tọdún yìí náà Al-Qur'anu táàmọ́ pìrìsẹ́ǹtì fún àwọn bàbá. Ẹgbẹ́ ọlọ́run tó gbọ́ kọ́kọ́ rẹ̀. آمين آمين الفاتحة ربنا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الصلاة على النبي الكريم.